Dayọ̀ o ògìní mi ti gàjà wáyé ojú mi sì ti tó lé ojú tó ko torí tilẹ̀kùn ọgbọ́dọ̀ tilẹ̀kùn ọjà mọ́ tó bá ń bẹ lórí orun kó gbójú orun dójú kú tó bá bẹ lórí ìrìn kó gborí ìrìn kó rìn lọ tó bá wà lórí odò kó bódò lọ tó bá bẹ lórí afẹ́fẹ́ káfẹ́fẹ́ rẹ̀ ọjà àbúrò bàbá rẹ̀ Gbọ́lágadé ló rán mi iṣẹ́ kú sí ọ kọ́ ní kó kú bàjá sí kú tòǹtò gbòòrò ó ní afẹ́fẹ́ ò ní fẹ́ kó mọ́ kagi oko la ọ̀sán gangan la gbé tán náà orí wọgbọ́ ọ̀sán gangan la lùkó tán tí ọ̀sán gangan ló dé ayẹ́kẹ́ lọ sí mògé ìpínwó àjẹ́ o àsàmìmí oògùn ọbẹ̀ kẹ́ lẹ́fí pamọ́ lọ́mọ jẹ jẹ̀yàn lẹ́fí dómi ọbẹ̀ nílàwẹ́lẹ́ tí pé àlùkù kèlé lọ́bẹ̀ kẹ́mi rẹ̀ ó bọ́ sí. Inú mọ́lẹ̀. Ajé abiri yọyọ. Ẹ tẹ̀lé mi. Eléyìí tó dé mo fẹ́ ṣe òyìn ní surprise. Bàbá mo trust yọ. Bàbá ìwà ń bẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ìfò ń bẹ̀. Bàbá eléyìí fún wa yìí. Sọ́dọ̀ fi ibà ẹ̀kọ́ stadium. Ìfò àdẹ́wò lẹ́jọ́. Ẹ wo bí mo ṣe rí báyìí. Lọ débi tí ilé wà yẹn ni o. Lọ báyìí. Ẹ tún wá wo wájú. Ẹ níbi tí ilé wà yẹn. Ilẹ̀ mi ni gbogbo bẹ̀. Ilé tẹ̀ ń wò yẹn. Òyìnbó ìgbàlẹ̀ mi nìyẹn. Ṣé ẹ rí ẹ mọ̀ pé mi ìsọ̀rú ẹ̀ fún yín rí? Mi ìdẹ̀mú yín débi rí. Wọ́n ní tí àgbàlagbà bá fi ju ọmọdé lọ, wọ́n ì sáré fi lè lọ́wọ́. Òkè kọ́ ọmọdé lọ́wọ́ jọ. Kọ́ mọ́ bá a ṣí lò. Wọ́n á torí tí mo ṣe wá kó yín wá báyìí ni wípé mò ń gbọ́ fìrìfìrì pé àwọn kan ti ń gbà bí kọjá mi fẹ́ mọ tán fẹ́ lọ ṣe o. Lórí ilẹ̀ yìí náà. Mo wá fún yín ní automatic order. Now obìnrin ni o ọmọdé ni àgbà ni o ẹ gbẹ̀mí lẹ́nu ẹ̀ ẹ ṣe báyìí. Last command. Bá ẹ̀mí lẹ́nu ẹ̀. Ó di tán. Ìyá wọn mi fẹ́ gbọ́ o. Last command náà pé. Ẹ wá gbọ́. Àtọ̀ sẹ́ni tí ń bá mú wá tó fẹ́ ra lẹ̀ tẹ́lẹ̀ wọn pé mi lè ṣe lẹ́yìn yín ẹ ti mọ̀ pé látọ̀dọ̀ bàbá ni lẹ́yìn yẹn ẹni kan tó fẹ́ bá rí ẹ pàdánù ni o standing order ni ẹ pàdánù ó ti yé yín. Bàbá ẹ fi yẹ sílẹ̀ ẹ̀yin mọ̀ pé láti jọ́ tèmi ti disvirgin èmi ò gba awẹ́ rí o. èmi náà tiẹ̀ mọ̀ tiẹ̀ so kí n pa ẹ̀ lè mímọ́ o. Chairman kátẹ́ pé wo yẹn lẹ̀ yẹn ti dán nìyẹn bàbá ẹnu gbẹ. Bàbá mi ẹnu gbẹ. Bàbá mi ẹnu gbẹ bàbá. Pẹ̀lú ọ̀rọ̀ bàtàbàtà tá a sọ kalẹ̀. Yẹn ti dán nìyẹn. Ìjọ ìlẹ́nu yín fẹ́ tutù. Ẹnu gbẹ. Bàbá ẹ mọ̀ tí màá ṣe fún yín. Ṣé ibi tẹ́ ń wò yẹn? Mo fẹ́ kó àti bàbá kan síbẹ̀. Màá wá pé ẹ ṣáà mọ àlè mi pọ́n lé ọlọ́tì. Ẹ màá ní kókó ṣọ́ọ̀bù ẹ̀ kó ń bẹ̀ kó a máa tọ́jú. Hello. Kí lẹ tún ń pè mí fún ṣé bá ti sọ̀rọ̀ ẹ wo owó ni kókó láyé tí mo wá yìí owó ni o tó ti yé yín kò sí tẹ̀lé bá mi sọ lẹ́yìn owó tí mo lè gbọ́ mi lè sọ ayé mi ò ṣùgbọ́n láyé kan tí mo wá yìí owó ni. Owó yẹn ni ọ̀rọ̀ yín ṣe lè flow níwájú mi mo ti mú yín débẹ̀ àwọn ọmọ náà ló ti mú yín débẹ̀ kí ló wá dé owó lè mí nídìí. Ilẹ̀ wà ń bẹ̀ kò sẹ́ni tó fọwọ́ kan tó ti yé yín ilẹ̀ yẹn gangan ó wà ń bẹ̀ owó lè mí fẹ́ tẹ bá sẹ́ǹdì owó sí. Hello. Mo ń bọ̀ máa pè ẹ́ padà abo ajá kan ṣe sáré dọ́dọ̀ mi báyìí ó ń gbó ẹ jẹ́ ń lè lọ kí n padà máa pè ẹ́ padà. Bàbá ilẹ̀ tẹ́ ta fún mi àwọn èèyàn ti lẹ́wọ̀n tán ẹnjìnà tán bá mi ṣiṣẹ́ lórí ilẹ̀ wọ́n sì lé wọn kúrò ń bẹ̀. Kí ló ṣe wọ ọmọbìnrin kí ló ṣe ẹ́ tó ò ní tẹlifóònù mánà tó téèyàn bá wà tó bá ń fóònù lọ́wọ́ tó bá débẹ̀ kọ́ọ̀tì sọ pé kó o ní sùúrù fẹ́ nìyẹn kó o jẹ́ kẹ́nìyẹn kó land lórí ọ̀rọ̀ tó ń bẹ́ nìyẹn sọ kí ìwọ tó bẹ̀ sí sọ tiẹ̀ ìgbà yẹn ló máa tó retí gbọ́ tìyẹ kí ló ṣẹlẹ̀. Bàbá ilẹ̀ tẹ́ ẹ tà fún mi àwọn ẹnjìnà tí mo kó sórí ilẹ̀ kó bá mi ṣiṣẹ́ mẹ́ àwọn nǹkan ṣe déédéé kó àdá tó kó bọ́dé àwọn náà ti lé àwọn yẹn kó lórí ilẹ̀ báyìí nìsín àwọn náà bá wà fà wàhálà látàárọ̀. Níbo ló ra lẹ̀ sí. ilé talẹ̀ fún mi.
ẹ gbà mí ṣé mo ṣàlẹ̀ fún ẹ ṣá. ẹ talẹ̀ fún mi o bàbá ẹ talẹ̀ fún mi. nígbà wo. ní last year ẹ ti talẹ̀ fún mi. ṣé ìwọ náà rí i pé àgbọ̀nrín èsì ló ń jẹ lọ́bẹ̀ last year. jọ torí ọlọ́run o mọ́ bo náà ọlọ́run mọ́ra tó bá sì bo ájò ẹ ìgbà tó fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi kí ni gbèdéke tí mo fún ẹ. òótọ́ oṣù kẹlẹ́ fún mi àmọ́ ìgbà tó lọ́wọ́ tó dá mi lóhùn ni mo. èmi kọ́ ni mo wà ń di ìṣòro ẹ o ìwà àtọ́lọ́run nìyẹn èmi ta ilẹ̀ fún ẹ mú lẹ́yìn oṣù kan tó o bá ti kọ pọ́blẹ́mù ni ìwọ ló mọ bó ṣe ń gbàdúrà sọ́lọ́run tí ò fi fún ẹ lówó láàrin 12 calendar months tó o rówó tó máa fi kọ́lé sórí ọ̀rọ̀ tó bá wà tó wá jókùnrin ẹgbẹ́ mi mo mọ tí màá sọ mo dẹ̀ mọ tí ó yẹ kí n ṣe fún ṣùgbọ́n màá ṣàánú ẹ̀ torí pé ojóbìnrin tó bá di bí ìwòye irú ọjọ́ òun èmi ní sátidé tó bá di sátidé tó ń bọ̀ kó wá bá mi màá ní káwọn ọmọ mú ẹ lọ sí gbó àjùmọ̀rí so wọ́n á rí plọ̀tì kan fún ẹ ńbẹ̀ wá gbọ́ mọ̀ tí ìdùnnú jù tó bá ti mú ẹ débẹ̀ tó ń fún ẹ ní plọ̀tì kan yẹn tètè make sure pé orí owó bẹ̀rẹ̀ sí í kọ lẹ́yìn oṣù kan tó o bá kọ má rò pé inú gbólówà o màá tà fẹ́ lómi. bàbá kò jọ́ torí pé ti rí mi lóbìnrin màá jẹ́ kẹ́ ẹ mọ orí èyí tí mo jẹ́ ìdí tí mo fi jẹ́ obìnrin màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣé ti gbọ́ ẹ̀yin àgbàyà burúkú yìí ṣé ti gbọ́ ẹ̀yin àgbàyà burúkú yìí. kí ló ṣe léyìí àbẹ́rẹ́ rí bó ṣe rí ṣúkúdì ṣàkí ń ṣe bí ọ̀rá egungun náà ṣe bí ẹran àbẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n tó sọ ó ní tóun fi jẹ́ obìnrin òun á fi hàn èmi agbọ́lágadé n tó fi jóbìnrin yẹn tí ọwọ́ mi bá tẹ ìdí ẹ̀ á lànà